Seoyekoribe, I don't tell you. Ẹ̀yin tèmi, ó ti ṣẹlẹ̀. Gbas gbos. Gbas gbos. Hey, gbas gbos. Gbas gbos. Seoyekoribe, I tired of you now. I tell you, say this mama na sakama J. Say just want you bobo. They don't bobo your head. You can't dey cry. Ijinlę don't collect you. He don't collect you. Ijinlę don't collect you. He don't collect you. Only one jo, mi ò tí jo. Mo sì máa jó. Tí mo nada. Iná tẹ́ gbé sílẹ̀ fẹ́ yẹ gúnugún ni. Ẹyẹ míyàn lẹ máa fi sùn. Nígbà tẹ́ ń ṣe ète, tẹ́ ń pèrò lórí ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà. Mọ̀ wípé padà bọ̀ wá bá yín ni. Ní jẹtan. Ijinlę don't collect you. He don't Gbas Gbos. Ìyá ti dalẹ̀ yín rú. Ìjà ló tẹ́ rán wá, ó ti padà sọ́dọ̀ yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kí lẹ ti rí o? Ẹ ò tí rí nǹkan kan. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tèmi, as you dey sup, you trust Yorubawuyi, now they always bring am for you. As you dey land, we dey bring am for you. Man, I listen to all these voice messages, so ẹ wá nǹkan fìdílé, àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jọ̀ọ́, ẹ má jókòó sórí share tó bá ga jù. Mi ìfẹ́ kẹ́ rẹ́rìn, kẹ́ sọ pé lọ yíbọ́ torí Yorubawuyi. Ẹ má jẹ ata nǹkan aláta tẹ́ bá fẹ́ gbọ́ voice message yìí o, torí Gbas Gbos eléyìí, ó tún lẹ́tì kẹ́ o. Ó lágbára o. Wàláì, wọ́n tún dárúkọ Yorubawuyi níbẹ̀. Yorubawuyi mo ń finá mọ́ wọn gan ni. Ṣé ìwọ tó wá sọ̀rọ̀ yẹn, ìyá ẹ̀. Ìwọ tó sọ̀rọ̀ yẹn, ìyá ẹ̀. Oníkan tún ẹ sílẹ̀ fún ta ni, fún Yorubawuyi, tí ẹ máa ta ni, mo ń bọ̀ lórí tiẹ̀. Ẹ ká kọ́kọ́ gbọ́ Ijinlę àti Seoyekoribe. Seoyekoribe ọmọ Yemi. Ọmọ Yemi, what's up? Sọ̀rọ̀ sókè jọ. So, tí gbogbo wọn ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀ kiri, tó ń ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀, tó ń ṣe òṣì, tó ń ṣe bí ọmọ alátarodo. Òṣì ló ń ṣe. Bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan kan. Ẹ yá sọ̀rọ̀. Sọ̀rọ̀. Ibi tí mo fi àdàgbà ètò ti dé, mo wà ń bí, a máa ṣe program mi. Ṣùgbọ́n tí màmá bá wá, mo mọ̀ má gbé ni. Mi ò gbé. Seoyekoribe, gbé kọ́ọ̀lù mọ̀mọ́ náà. Tó sọ̀rọ̀ ń bí, Ijinlę lọ gbé sínú torí pé mo ti sọ fún Ijinlę wípé kí màmá máa wá sórí program ẹ kó máa sẹ́ẹ̀dì líǹkì sí mi. Kí ọmọ lórí burúkú tó ń sọ̀rọ̀ bíi bébì, ó gbé sáàdì mi, ó gbé sí ẹnu ọ̀nà. Instead. Bíbí rẹ nìyẹn o, bíbí rẹ ọmọ Yorùbá lọmọ lórí burúkú. Ó yá jábọ̀. Ṣé bí n bá fẹ́ wọlé kó máa ṣàmì sí blọọkì àbí kí ló máa bẹ̀? Tó dúró dè ní pé kẹ́mi máa bẹ̀ kẹ́mi tó wọlé. Kò dáa o. Bí ọmọ fẹ́ sọ̀rọ̀ Kò dáa. lórí program tèmi. Kò dáa. Program yìí Kò dáa. ó dá wàhálà ńlẹ̀ láàrin èmi àti wàhálà mídíà. Wàhálà mídíà. Blọ́ọ̀gì mi lọ́tún lọ́sì tó ń gbéra wọn ṣépè, tó ń gbéra wọn ṣépè lọ́tún, tó ń gbéra wọn ṣépè lọ́sì. Ọ̀rẹ́ mi. Pé wọ́n fẹ́ kí mọ̀mọ́ wá síbí. Ọ̀rẹ́ mi mo dẹ̀ nífẹ̀ẹ́, nítorí iṣẹ́ mo sọ fún ẹ. Over very very important. Bẹ́ẹ̀ ni, ó wà important. Kò sí ohun tó fi ṣe àwọn wàhálà mídíà. Kò sí ohun tó fi ṣe àwọn base media. Ó ṣe anybody, ó ń bẹ́ẹ̀ ni. Ó ṣe anybody kan ń bẹ́ẹ̀ ni. Wọ́n ní kí n má gbé mọ̀mọ́ yẹn wá, ṣùgbọ́n tí màá fi kọlu mọ̀mọ́, tún ẹni tó máa mú mi kọlu mọ̀mọ́ onímọ̀mọ́. Ẹ ti wá kọlu ra yín, ìwọ kẹ̀, ẹ̀mí ẹ̀ ò gbé. Ọ̀yà, hello. Mo ṣe mí. Mo fi Kò tí ì yé ẹni. Ṣé ó yẹ? Àwọn kí lorúkọ ẹ̀ tí àwọn adélé bá jáde tó bá ṣe ń gbé màá gbé, tó bá dẹ̀ ṣe ń gbé. I'll pack well. Wàhálà ò lè pack well. Ọlọ́run alájẹ ń gbé wàá pack well. Ó lè pack well. Ọ̀rẹ́ mi, tó máa jojú ẹ̀ máa jáde fún ẹ, máa support ẹ. Ìwọ ló sọ fún apádélé ń bọ̀ náà. Ọmọ Seoyekoribe má yọ rẹ̀ ní setting o. Seoyekoribe má yọ rẹ̀ ní kí ni mo sọ ní setting o. Wàá pack well. Àbúrò ẹ̀ ò fẹ́ pé ni. Ó lè pack well, tó bá gbé. A máa bẹ́ẹ̀ pò. Ó yá sọ̀rọ̀ ọmọ ìyá mi. Ọmọ Yemi. Sọ̀rọ̀. Ó wá lájọ́ ni màmá ọ́. Kọ́ bá ti sẹ́ndì líǹkì pé a máa rí i náà. Kí ló dé àdẹ̀wò ìkíní mọ́? Ẹ lè rí nìkan lórí burúkú ni wọ́n tó ń sọ̀rọ̀ yẹn. Ọkùn Ìjìnlẹ̀ ihun tẹ́ ẹ̀ ṣe yóò dáa. Ó yá. Ṣé àbá ní parọ́? Gbas Gbos. Kọ́ dábà ní parọ́ ẹ mọ́ pé bíbí ọmọ òfò, ọmọ lórí ibú ọmọ jáde-jàti yẹn. Bíbí ọmọ òfò, ìyá àgbàlagbà ní bíbí ọmọ òfò, yá. Máa kó fún ọ lórí burúkú ni wọ́n tó ń sọ̀rọ̀ yẹn o.
ṣó pa ṣí èrè ni ẹ mi bọ̀ àbá ẹ̀ sọ̀rọ̀. Ó ṣe nǹkan tí ò dáa ẹ dẹ̀ lọ mú mọ́ra tí ẹ bá rẹ́ni báyìí sọ̀rọ̀. wọ́n ti pínlẹ̀ sí mẹ́fà sọ̀rọ̀. nǹkan tẹ̀ ń ṣe ò dáa rárá ẹ dẹ̀ fẹ́ kí màmá wa. orí Sunday Igboho ló ń dà yín láàmú ẹ fẹ́ kú. Adéwà kí wọ́n kọlù màmá. Adéwà ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. ní agbára Èdùmàrè ẹ ní rí ṣe torí ìka níyín tí ẹ bá rẹ́ni sọ fún yín ìka ìyàn. èpè lórí ìjìnlẹ̀ èpè yọmọ yẹ ti yẹ òkò ń bọ̀. ìyàn burúkú ayé àtọ̀run ni yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni ẹ máa sọ pé kóyìn ṣe fún yín tẹ̀bí ṣe rọ́dọ̀ òṣèré àfọ̀dáradára kiri. ìwà yóò dáná irú ọmọ òfò ọmọ tó ń sọ̀rọ̀ bíi bèbí yẹn irú yẹn. ọmọ ìyá oníyà. kó ẹjọ́ ẹ fà wálẹ̀ ẹ tú wálẹ̀ fún wọn. olórí ibú ni ẹ ìjálàjà ẹ kọ́ tú ẹ fáwọn owó ìjálàjà ẹ àwọn náà máa tú ẹ lẹ́ẹ̀fún olórí burúkú ṣó ń ṣe èrè ni ṣó ń ṣe èrè nàbó ń ṣe èrè ọ̀rọ̀ wọn wà lẹ́nu ìjálàjà ẹ olórí ibú ni ẹ àdẹ̀mọ́ tó rẹ́ ṣe wèrè rẹ́ fi style ní platform tiẹ̀ náà kó máa cash out ẹ̀mí ìyá ẹ̀ ò gbé o ti dárúkọ Yorùbáwuyi tí ẹ máa ta ni o kò tí ì yá o sọ̀rọ̀ sókè olórí ibú. ẹ tú wá lè fún olórí ọ̀hún olórí ibú ẹ tú wá lè fún wọn. bàbá Ìjìnlẹ̀ ikú tẹ̀ ń ṣe yóò dáa. ó yà fún mi mo pè yín mi mọ̀ pé yàn burúkú ayé àtọ̀run ni yín ìyàn burúkú ayé àtọ̀run ni yín kẹjọ kí lẹ fẹ́ káwọn olórí ibú tó wà ń ta yẹn kí lẹ fẹ́ kọ́ máa sọ. ìyá láyé ẹ lólórí burúkú a máa fi ń ṣe ẹ̀yẹ ń ṣe èrè ni bàtẹ́ ìfọmọdé yẹn mo ṣe ẹ̀yẹ bó ni aláìyá yín wà ẹ ní kú sí owó tó ń sọ̀rọ̀ yóò ní kú sí táṣù ẹ wà tí ẹ máa yẹ ni comment section tó bá mọ orúkọ lórí búkẹ́ bá mi kọ́ sí comment section torí tiẹ̀ fídíò yìí máa jókòó tó sí comment section ni fídíò tó ń wò lọ́wọ́ mi comment section máa jókòó pa síbẹ̀ ni ẹni tó bá mọ orúkọ lórí búkẹ́ bá mi kọ́ orúkọ tó bá ní fọ́tò bá mi post ẹ send ẹ sí mi máa blog yẹ tí ẹ máa tẹ̀ ni èmi ò kì í ṣe blogger mi dẹ̀ kì í ṣe fracas àwọn kò dárúkọ mi yẹn tí ẹ máa rún ni mò ń bọ̀ wá bá ẹ sọ̀rọ̀. a sọ fún queen nísìn kí lẹ fẹ́ kọ́ máa sọ wọ́n ti jójó òṣì tẹ́lẹ̀ níta kọ́kọ́. ìyá ẹ ló ń jójó òṣì á máa jó yàrá ìyá ẹ ló ń jójó òṣì kò ní dáa fáwọn tó bí ẹ kó tó dóbò tó bí ẹ kò ní dáa fún sọ̀rọ̀ lórí ibú. wọ́n ti jójó òṣì. ìyá ẹ ló ń jójó òṣì ìyá ẹ a máa jójó alálùbáríkà. ọjọ́ mi ẹ̀yin dẹ̀ lè fà bàbá Ìjìnlẹ̀ ẹ̀yin lè fà èèyàn burúkú ayé àtọ̀run nìyí dẹ́gbà rẹ. ṣé pé olórí burúkú ni àwọn tó bí ẹ olórí burúkú làwọn tó bí ẹ wọn ò kọ́ ẹ dáadáa òun pè é ní bàbá o tún pèlẹ́ ní ibi ayé àtọ̀run tí ẹ máa ta ni ẹ̀ṣẹ́ bú bàbá kí tó yẹ wà láì ẹ má padà bú bàbá yín tí ẹ wáyé kí ni ó máa yẹ̀ wọ́n mi lọ́wọ́ ni mò ń lọ mò ń bọ̀ sọ́rọ́ lórí ibú ọmọ òfò wèrè. kò sí nǹkan tẹ́nì kọ́kọ́ lè fẹ́ nìkọ́kọ́ ṣe o. a máa fi ẹsẹ̀ mẹ́wàá a máa drag ẹ̀ tẹ́ máa ta. jẹ́ kí wọ́n kọlu màmá láéláé gbogbo wa lájọ́ ní màmá ọ ẹ wá torí. àwọn olórí burúkú adopted child ìyá yín ò wúlò fún yín mọ̀mọ́ òṣì lẹ̀ wọn àkìrí sọ̀rọ̀. mi mọ kọ́ tẹ̀lé tí ẹ tẹ̀ borí yín rò tí ẹ wá mú ọmọ yẹn. orí Ìjìnlẹ̀ ni ò pé orí ẹ̀ ti yí ni. inú kíní kún ìlò ti jáde. olórí ibú olóyìnbó fò. tí wọ́n ń ṣọ̀tẹ̀ kí lẹ fẹ́ kó máa sọ. ìyá ẹ̀. ó dáná nígbà tẹ lọ síbi tẹ lọ fún ìlú ni lọ́wọ́. ibo ló lọ ẹ tí gbọ́ mi tó lọ wọ́n sì ń pẹ́pẹ́ yóò sì máa là á mọ́lẹ̀ fún Ìjìnlẹ̀ wọ́n tún pèlè lẹ́wọ̀n ṣé pé ló burúkú làwọn eléyìí sọ̀rọ̀. ló wà lórí ìjókòó kì í ṣe pé a fi rójú wọn wọ́n ṣe ojú wọn ṣẹ̀yìn. queen. wọ́n dẹ̀ tún wá gbélé yín lọ́wọ́ nìyẹn ẹ wá ṣòṣì bí ẹran aṣẹ́. ṣé ń gbọ́ Ìjìnlẹ̀ ló ní ṣòṣì bí ẹran aṣẹ́ wò Ìjìnlẹ̀ lórí burúkú àṣìyẹ ti gàgé sọ̀rọ̀. ẹ wá ṣòṣì bí ẹran aṣẹ́ wò àwọn òkòyìn jẹ o àkòyìn jẹ rárá gbogbo òṣìṣẹ́ ìṣe yẹn èmi ò mọ bíbí rí o mi ò mi ì tiẹ̀ fẹ́ mọ ní ayé. ó ṣòṣì Ìjìnlẹ̀ ṣòṣì sọ̀rọ̀ olórí ibú sọ̀rọ̀. wèrè yóò ń jó ní tí láti àkọ́kọ́ wíì tí àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ wèrè aláwọ̀ ìṣẹ̀ ló ń jó. ìyá aláìyá ẹ èmi ní aláwọ̀ àbí àwọn tó bí ẹ kò ní dáa fún ọ okó tó dóbò tó bí ẹ kò ní dáa fún ìyá tó bí ẹ kò ní dáa fún látẹ̀ní ìlọgbọ́wọ́kùn tó bá ti gorí ẹ̀ kò ní dáa fún wọn tí ẹ máa ta tí ẹ máa yẹ̀ ni wọ́n tó ń sọ̀rọ̀ yẹn àlọ́ lámilámi náà máa rẹ̀ ní kò kí ń ráàbò ẹ̀ gbogbo tó ń jó rire nínú ayé ẹ̀ ó máa lọ lámilámi ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó ní bí wọn tó máa dà tó mi lágbára Ọlọ́run ọba àwọn mi ò ní ṣoríire tó mi èmi láláwọn lílọ kò sí wàhálà ó mọ tó bá ṣe ni pé má yẹ kí n rí picture ẹ̀ tètè gbé picture kó lórí gbogbo ẹni íńtánẹ́ẹ̀tì o
wàláì máa post ẹ máa analyse ẹ tí yẹ bá fine tó mi yàrá ìyá ẹ tó bá fine tó mi tí ẹ máa ta ni èmi àti o tí kò tú ẹ sílẹ̀ okay èmi ò sí lórí okùn rẹ tẹ́lẹ̀ wọlọ lórí ìdè tó wà lórí okùn tó ní kò tú ẹ sílẹ̀ èmi ò sí lórí okùn tí n bá mú ìyá ẹ tí n bá rún ìyá ẹ even one on one is allowed jẹ́ kí mọ́mí tó wà jẹ́ ká ríra wa jẹ́ ká pàdé one on one ká sáré ṣeré fúnra wa alóbìnrin ní àbí tí yẹ máa ta ni tí n bá mú ẹ tẹ́gbà tẹ́ bá pàdé lórí kájọ sọ̀rọ̀ yìí tí má fa wọ́n yìí pàdé ẹ̀ ká sọ̀rọ̀ láwọn lílọ yìí tí n bá mú ẹ pẹ̀lú àwọn yìí kájọ sọ̀rọ̀ yìí tí yẹ máa ta ni ọlọ́run tí yẹ máa rún ni èmi ò kì í ṣe ìjìnlẹ̀ wàláì bíláì lẹ́síláwà tí n bá mú ẹ obìnrin yẹn one on one is allowed ò ní jẹ tán sọ̀rọ̀ lórí ibú o torí tí ẹ máa ta ni tẹ́ bá mọ orúkọ ẹ bá mi fi síbẹ̀ tẹ́ bá mọ picture ẹ send ẹ sí mi tí ẹ máa rún ni sọ̀rọ̀. Ṣẹ̀mí lọ́wọ́ irun tí wọ́n fọ́ ọjọ́ yìí pé ṣe bóun ti sọ fún àwọn wàhálà mídíà. Seoyekoribe I don tell you don chop am àwọn lílọ mi mo máa ń sọ fún pé any one of it má fi sọ̀rọ̀ fún tẹ́ ẹ bá ti gbà ẹ máa tẹ́bọ̀ ni ògùn alájẹ ń gbọ́ àwọn tó lọ yìí àṣẹ tó ń gbénú ẹ̀ ó ń fọhùn bí ara ni àṣẹ tó ń gbénú ẹ̀ ó ń fọhùn bí iná ni ṣòwò tó pọ̀ mi aláwọn lílọ yẹn aláì a ló sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run gbà táwọn olóògùn táwọn ò ní nǹkankan tó yẹ pé ọba tó jẹ́ ọba òkè ló wà lẹ́yìn tiwa àwọn orúmọlẹ́lẹ́ Yorùbá wọ́n gbà wá dìde wọ́n máa fi sí tí wọ́n á bá ẹ ṣeré ọlọ́run wọ́n á yẹ̀ ẹ́ wò àṣẹ Ìtẹ̀dùmarè àṣẹ ilẹ̀ ni lágbára ọlọ́run ọba tí wọ́n wá mú ìyá ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ò ní láìkẹ́ ọlọ́run jẹ́ kí n kàn rí picture ẹ̀ mo fẹ́ bí o fáìn tó mi bí àǹtí mo ní ibi ṣe gáláǹtì ó rí mi ní orí kan bọ́ọ̀dì ó rí mi ṣe gáláǹtì ni mo fẹ́ wo bí ayé ẹ̀ gáláǹtì tó bẹ̀ aláwọn lílọ ṣe mí àmọ́ àmọ́ ìtọ́kọ́ sọ yẹn ó ti di national anthem I am the one and only aláwọn lílọ of Yorùbá land the only akálọ́lọ́ of Yorùbá land kò pé méjì of Yorùbá land ó yá ṣèmí sọ̀rọ̀ olórí ibú sọ̀rọ̀. Nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ gbé mi kọ́ lẹ́ni tí ó ti ṣẹlẹ̀ ìdáhàpì. ó wá jẹ́ pé ara yín gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀rí gẹ́gẹ́gẹ́ ọmọ náà ká yín ẹ fẹ́ ṣekú pọ̀ ká. ọmọ náà ká máa ṣekú pọ̀ ká. Seoyekoribe ọmọ náà èrè máa ṣekú péré wú ọmọ ní èmi Yorubawuyi mo ti sọ fún láti lẹ́yìn tẹ́lẹ̀ I am not a prophet I am not a pastor I am not babaláwo I am not ìyáláwo but n bá bá ẹ sọ̀rọ̀ ẹnu mi tó ń ìyàwó mi tó lọ tí máa fi góbì fún ẹ jọmọ máa jẹ́ o ṣùgbọ́n bá fi sọ̀rọ̀ fún ẹ ọmọ ìyá mi gbà bẹ́ẹ̀ Ọlọ́run ló máa ń ṣe kò kí n ṣèyàn tí máa sọ̀rọ̀ fún ẹ I think before I talk I don't just talk for talking sake sọ̀rọ̀ mo sọ fún ẹ. màá bá yín náà tàbí owó ìjìnlẹ̀ ìyá ẹ gbogbo ẹyẹ wàá lọ fa last ní Seoyekoribe bá gba ẹ mú àrùn tiẹ̀ ohun Sunday Igboho àwa jáde fún ta ló máa jáde fún ìyá Ìjìnlẹ̀ ohun Sunday Igboho àwa bọ́ ta fún Sunday Igboho tó máa ń rún ìyá ta ló máa jáde fún ìyá ẹ̀ ó ní dúró Seoyekoribe bóyá gbas gbos ó yá fún Ìjìnlẹ̀ gbas kó fún gbẹ́ngbẹ́ jẹ́ kó mọ̀ Ìjìnlẹ̀ tí ẹ máa tẹ̀ ní sọ̀rọ̀ Seoyekoribe báná bá fa ó yá bá jẹ́ kó mọ̀ ní sí ẹni tí Seoyekoribe tó bá gba ọmọ àlè ní ẹ ó ti ń parọ́. bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ ẹjọ́ ìlú bíbó. fundraising tẹ bá rántí. àwọn olè fundraising parí kú. ó fẹ́ dìjà tí mo sọ pé kò ní charisma ọ̀rọ̀ àgbà tó o bá ṣe láàárọ̀ bá ṣe lálẹ́ the guy is a snitch. mi ò gbàdúrà nǹkan burúkú fún tọ́kì ibi tó wà yẹn ó yẹ kó máa jẹ kebab tí tá máa fi gba ìbẹ̀rẹ̀. ó yá sọ̀rọ̀. wọ́n mọ̀ sọ̀rọ̀. ẹ̀jẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ yìí ní gbọ́dọ̀ parọ́ náà èmi ẹlẹ́gbẹ́ nìkan bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ ẹjọ́ ìlú bí ló dún mí gan. ó yá. ẹgbẹ́ ọ̀tí bàbá wa tó sọ ẹjọ́ ẹjẹ́ ká ṣe ẹjẹ́ ká fọ ilé wọn lọ́wọ́ náà. ẹjọ́ òkú rẹ̀. ṣé ti ẹjọ́ ẹjẹ́ ká fi ilé wọn lọ́wọ́. ẹ wo Seoyekoribe gbọ́ tèmi kí sọ fún ẹ ó ní sàkámà ó ní sẹ̀ǹgẹ̀ǹgẹ̀ jíjì Seoyekoribe yẹn sáré ja ẹsẹ̀ ọmọ ìyá mi ọmọ yèmí wọ́n ti lù ẹ́ tán ogun alájẹ ń gbọ́ ti dọ́ǹpù ẹ̀ sátìrà mọ́ ni ń gbọ́ wọ́n ti dọ́ǹpù ẹ̀ nothing go happen
ọmọ ìyá mi wọ́n ti lù ẹ́ tán tí mo àfẹ́ra rẹ̀ ó ti lò náà o expect pé ṣe anything on ní ṣe anything fún ẹ Ọlọ́run ṣe yẹ kó rí bẹ́ẹ̀ nothing go happen for you wọn ò ní gbé any ò ní fẹ́ ṣe anything ohun tí wọ́n fẹ́ lù ẹ́ fún náà ti lù ẹ́ fún yẹn Ìjìnlẹ̀ máa kọ̀ sí lókàn ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó jára ẹni wà láìtàláì ohun tí wọ́n fẹ́ lo Sunday Igboho fún òun ni wọ́n lù ẹ́ fún yẹn ọmọ àṣẹ ní ẹ inú mẹ ní ẹ o mọ tó ń ṣẹlẹ̀ ni ohun tí wọ́n fẹ́ lo ọmọdé yẹmọ fún òun ni wọ́n lù ẹ́ fún yẹn use and dump àtọ́fin pé ló ṣèlú nìyá ẹ̀ ó fẹ́ lo Sunday Igboho kó wá declamation kí wọ́n gbé Sunday Igboho kúrò ńlẹ̀ kó lè máa ṣe flangaga flangẹ́gẹ́ lórí ilẹ̀ alàyè ni Sunday Igboho já rẹ̀ ni jíjá Sunday Igboho já yẹn ó ní wọn ò já ní tiẹ̀ ṣe ta ó ní tiẹ̀ ṣe yẹ kò yí ẹni wọ́n máa tún lò Ìjìnlẹ̀ náà máa drop Ìjìnlẹ̀ náà ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ìyá ò tí ì débi tó ń lọ táwọn alágbára bá ń kọ́lé ìwọ tó bá ṣe foundation ìwọ kọ́ ló máa grade ẹ̀ wọn ò fẹ́ kó mọ ibi tó ń ṣe dé ni tó bá tún ṣe débì kan a tún ní ẹ̀yẹ ilé tó sàkí wọn a tún káwọn míì wà tó wọn fẹ́ kẹ́ máa ṣírí ilé yẹn ni ẹ tó bá mú aroko délùú kọ́ ló máa ń jèrè ẹ̀ ó lè jèrè yá yẹn ẹ tó bá mú aroko dẹ́kọ̀ọ́ kọ́ ló máa jèrè ẹ̀ ọbọ̀ kí ń jèrè lẹ́yìn ọkọ̀ náà ọbọ̀ kan wà lẹ́yìn ọkọ̀ pé wọ́n máa sọ pé kó máa dẹ́gbà àwọn èèyàn pé má mú nǹkan lẹ́yìn ọkọ̀ ni last ọbọ̀ kí ń jèrè lẹ́yìn ọkọ̀ wọ́n padà ń jábọ́ fọ́ ni ṣé yẹ kó rí bẹ́ẹ̀ o ti jábọ́ fọ́ ajé ń gbọ́ ó ti tẹ àwọn òkò tó wá kọ́ mu délùú akọ́ jẹ́ yes ma ìyá lù ẹ ní ohun tó fẹ́ lo Sunday Igboho fún tí ó gbà ìwọ lọ larí mọ́ ni náà ṣé yẹ kó rí ọkàn larí mọ́ tó ti pọ́ máa ṣe ní ọmọ ọ̀nù ẹ̀ ní ẹ́ wọ́n ṣàkó ẹ̀ gbàgbàgbàgbà wọ́n ṣàkó ẹ̀ mọ́ wọ́n ṣàrún tí wọ́n ṣàtẹ̀tì ẹ̀ pẹ̀lẹ́ tí ẹ o ṣé yẹ kó rí bẹ́ẹ̀ watch out for part 2 èní náà ni kò ní dọ̀la ẹ máa gbọ́ part 2 yẹn máa lágbára lórí Ìjìnlẹ̀ máa pọ̀ sí ni wọ́n rọ fún èpè oríṣiríṣi wọ́n bọ́bọ́ Ìjìnlẹ̀ o Ọlọ́run wọ́n bá ti Ìjìnlẹ̀ jẹ́ o Ọlọ́run ẹ watch out for part 2 lẹ́ni náà ni kò ní dọ̀la everything wà níbi bí wọ́n rọ fún o mo lọ mọ́ ń bọ̀ Yorubawuyi lórúkọ mi ṣé ìwọ tó sọ̀rọ̀ yẹn àdúrà ẹni pé kí àpò lórí Facebook ẹ̀bí kókó lórí íńtánẹ́ẹ̀tì Ọlọ́run àwọn mi tó lọ yìí wàláì tàláì o mo fi sọ fún ṣóyẹ kó gbẹ pé máa tẹ́ lẹ́yìn ìyá yẹn ó lọ wo ni lọ àwọn fídíòs mi mo pe ṣóyẹ kó gbẹ and I call her on phone mo pe ṣóyẹ kó gbẹ lórí phone ṣóyẹ kó gbẹ bí tó ń lo máa tẹ́ Ọlọ́run ló ń ṣe kò kí ń ṣèyàn ó wá ìfẹ́ kíwẹ́ ẹ̀ bú mi kí n kakún yálà ìyá ẹ̀ tí n bá mú tìyá ẹ̀ máa yẹ̀ mọ́ mi lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì ni kò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ ṣe ẹ watch out for part 2 ń bọ̀ lẹ́ni ọ̀làǹjọ ó yá yéè gègé orí ni ó wà wájú ó pọ̀ lẹ́yìn kí má wàá jó tí ẹ máa rún ni olórí ibú mo ń bọ̀ wá báyìí.